kí ló máa ń bá àwọn APC yìí nínú pàápàá? Ẹni ọ̀wọ̀ Matthew Kukah, bíṣọ́ọ̀bù tí kì í fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ yìí, ló sọ̀rọ̀ kan lọ́jọ́ ọdún kérésì ń bi ìwàásù ọdún tó ṣe. Ó lọ́dún kérésì táàrẹ Muhammadu Buhari ó ṣe kẹ́yìn nílé ìjọba rèé, pé kò tún ní sí nípò lórí Nàìjíríà lásìkò ọdún kérésì tó ń bọ̀. Ẹni ọ̀wọ̀ náà wá lòun fẹ́ sọ fún o, kóun sì rán létí pé gbogbo ìlérí tó ṣe lọ́dún 2015 gbà tó fẹ́ gbàjọba kò séyìí tó múṣẹ nínú ẹ̀ o. Ó ní kàkà bẹ́ẹ̀, yàtọ̀ sí pé kò ṣe nǹkan tó ṣe é tọ́ka sí fọ́mọ Nàìjíríà, níṣe ló bá àwọn ohun tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ jẹ́, pàápàá ìrẹ́pọ̀ tó wà láàrin wọn, tó sì sàwọn ọmọ Nàìjíríà dọ̀tá ara wọn nípa ẹlẹ́yàmẹ̀yà àtiwà ìbìkítà. Ọkùnrin òjíṣẹ́ Ọlọ́run náà lòun rí Buhari bí ipò ti gbádùn dáadáa. Béèyàn bá rí bó ti ń rìn tó sì ń rẹ́rìn kiri, yóò mọ̀ pé gbádùn gidi ti tó ààrẹ wa lọ́wọ́, ìlera tó pé pérépéré sì ti wà fún un. Ṣùgbọ́n bíṣọ́ọ̀bù Kukah nínú ohun ìbádùn tó bá jẹ́ gbogbo ọmọ Nàìjíríà ló jàǹfààní ìlera pípé tí Buhari rí jẹ ní London, kó jẹ́ bóun ti rówó òlù tọ́jú ara ẹ̀ náà làwọn ọmọ Nàìjíríà gbogbo rówó tọ́jú ara wọn. Ó láwọn ìgbádùn tí Buhari láǹfààní sí yìí, bó bá jẹ́ Buhari fẹ́ ṣe é dáadáa ni, gbogbo ọmọ Nàìjíríà ló yẹ kó láǹfààní sí i. Bí wọn ò bá sì lè lọ sókè òkun bíi tiẹ̀, ó yẹ kí wọ́n létò ìlera tó dáa tí ó lè fún wọn ìlera tó pé bí èyí tí Buhari rí gbà ń lu òyìnbó, pàápàá ńgbà tó jówó aráàlú ló fi ṣe é. Ó ní lábẹ́ Buhari lètò ọrọ̀ ajé bàjẹ́ débi tó dé yìí, ètò ààbò dàrú pátá, tó lóko ò lè lọ sóko, tó lódò ò lè lọ sódò, táwọn àgbẹ̀ ò lè ṣiṣẹ́, táwọn olùjọ́sìn pàápàá ò lè lọ síbi tí wọ́n ti fẹ́ ké pọ̀ lọ́rùn. Fada Kukah ní kò sẹ́ni tó bọ lọ́rùn ní Nàìjíríà láti tún nírú ìjọba ti Buhari yìí lórílẹ̀‐èdè yìí mọ́ láyéláyé. Ohun tí bíṣọ́ọ̀bù náà sọ nìyí o, ń làwọn ọmọ ẹgbẹ́ APC bá gbómi parí. Wọ́n ní kí ló ṣe bíṣọ́ọ̀bù náà tó káṣọ ṣọ́ọ̀ṣì sọ́rùn tó ń ṣòṣèlú, pé ṣóun ríjọba tó dára bíi ti Buhari yìí rí Nàìjíríà ni. Wọ́n ní ńgbà táwọn iṣẹ́ tí Buhari ṣe tí kò tí ì yọ síta bá bẹ̀rẹ̀ sí í yọ jáde, gbogbo ayé ni ó mọ̀ pọ́ga ni Buhari. Béèyàn ò bá já mukun mẹ́kọ̀ọ́, àtòpọ̀nú ayérádà tó rò pé bóun ti ponú náà ń gbogbo ayé ti ponú. Báwo lèèyàn ó ṣe máa sọrú àwọn ọ̀rọ̀ rúnrún báyìí jáde lẹ́nu? Buhari ṣiṣẹ́ láàrin ọdún 8 kò yọ síta, ṣó dìgbà tó bá wá fẹ̀yìntì ká tó ríṣẹ́ tó ṣe ni? Àti pẹ̀rú iṣẹ́ wo gan-an ló ṣe? Ṣé táwọn afẹ̀míṣòfò tó gbàlú káàkiri Nàìjíríà ni? Àbí tówó dọ́là kan tó ń súnmọ́ ẹgbẹ̀rún náírà báyìí? Ṣé tepo bẹntiróòlù tó ń fojoojúmọ́ gbówó lórí ni? Àbí táwọn iléeṣẹ́ ìfọpo Nàìjíríà tí ò ṣiṣẹ́? Ṣé bí gbogbo ohun tí Buhari lòun yóò ṣe nìyí tí kò ṣe? Báwọn ọlọ́gbọ́n bá sì sọ̀rọ̀ báyìí, kàkà káwọn aláìmọ̀kan olóṣèlú yìí dákẹ́, wọn ó bẹ̀rẹ̀ sí í ṣe wótòwótò, wọn ó máa sọ̀rọ̀ táwọn náà mọ̀ pé kì í ṣòdodo. Ọlọ́run ó gbàgbára lọ́wọ́ gbogbo ẹ̀yin olóṣèlú àṣebí. Bí Buhari sì ti ṣe sọ ayé Nàìjíríà dà, Ọlọ́run ó sọ ayé ẹ̀yin náà dà bẹ́ẹ̀, tọmọtọmọ. Ẹ ṣàmì ẹ̀ o, tó bá jó ohun tó dára ni Buhari ṣe fún wa. Ṣíọ̀, àwọn oníranù gbogbo, ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.